Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òjò Olúwabùkọ́lá aya kó tẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmí Lénìí. Lórí ètò Kò Sí Mìmí Lénìí ẹ jẹ́ kí a gbàdúrà. Ọba àwọn ọba, ògo ìyìn ọpẹ́ yẹ fún orúkọ yín, aláàánú wa, olùgbé wa sókè, olùràpadà wa, olùtúsílẹ̀ wa, olùdáǹdè wa, ìpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. A fi ògo fún orúkọ yín o, Olúwa ẹ gbà ọpẹ́ wa, ẹ̀mí ẹ gbà ẹ̀yìn wa. Àdúpẹ́ àánú ńláńlá tí ẹ̀yin Olúwa fi mú wa wà láyé, tí ẹ fi pa wá mọ́, tí ẹ fi ẹ̀mí ìyè yín sínú wa. Ẹ ṣé o bàbá, Olúwa ẹ gbà ọpẹ́ wa, ọpẹ́ àti ìyìn wa kó ṣe ìtẹ́wọ́gbà. Ètò náà tá ò ṣe lénìí, Olúwa bá ti ń gbé tí ọ̀tún wa wọlé, má ṣe jẹ́ kó gbà tó sì jáde. Ẹ jẹ́ ká jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà tó ti àgbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Lórí ètò Kò Sí Mìmí Lénìí, kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò lénìí? Ohun tí a fẹ́ gbé yẹ̀wò lénìí ni ogun atọ́pinpin. Ogun atọ́pinpin. Ogun atọ́pinpin. Olúwa ṣàánú fún wa. Ẹ jẹ́ ká mú bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kejì orí ìkarùn-ún ẹ ká mú láti ẹsẹ̀ ìkarùndógún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Okay? Ó kà báyìí pé ṣùgbọ́n ó ń wọ inú ilé lọ, ó sì dúró níwájú olúwa rẹ̀. Èlíṣà sì wí fún un pé, Gèhásì, níbo ni ìwọ ti ń bọ̀? Ó sì wí pé, ìránṣẹ́ rẹ kò lọ ibi kankan, ìránṣẹ́ rẹ kò lọ ibikíbi o. Ó sì wí fún un pé, ọkàn mi kò wá bá ọ lọ. Nígbà tí ọkùnrin náà fi yí padà kúrò nínú kẹ̀kẹ́ rẹ̀ láti pàdé rẹ̀. Ẹ jẹ́ ká fi àdàgbà bíbélì kíkà yẹn rọ̀ síbẹ̀. Ó ní, ǹjẹ́ ọkàn mi kò wá bá ọ lọ? Ọ̀gá ẹ̀ ló sọ bẹ́ẹ̀, Èlíṣà, nínú bíbélì tí a kà yẹn. Gèhásì ọmọ iṣẹ́ Èlíṣà ni. Nígbà tí Námánì adẹ́tẹ̀ tó gba ìwòsàn, Námánì wá kó oríṣiríṣi wá. Ó kó kẹ̀kẹ́ ẹṣin, bí ìgbà téèyàn bá kó mọ́tò, Jeep, Highlander, Pajero, Rolls Royce. Ó kó wá nígbà tí ó ti gba ìwòsàn tán. Mercedes Benz, latest, Lexus, lóríṣiríṣi ló bá kó wá o. Wòlíì Èlíṣà, nísìnyí ni mo mọ̀ wípé Ọlọ́run wà ní Ísírẹ́lì, Ọlọ́run tó ń wò ní ìsàn wà ní Ísírẹ́lì. Ó yá, àwọn tí mo kó wá leléyìí, ẹ gbà. Owó leléyìí, àwọn ọkọ̀ bọ̀gìnì leléyìí, ọ̀bọ̀kún ọlọ́yẹ́ leléyìí. Ó jẹ́ kí n rántí àwọn Ìjẹ̀ṣà nígbà tí mọ́tò Mercedes ṣẹ̀ṣẹ̀ dé. Mercedes àti Peugeot ni Peugeot. Ìjẹ̀ṣà ọkọ̀ lọkọ̀ Peugeot ṣe lọ́mí lọ́yìn. Bẹ́ẹ̀ ni Námánì ló kó oríṣiríṣi wá bá Èlíṣà, wòlíì Èlíṣà, lẹ́yìn ìgbà tó rí ìwòsàn tán. Ó kó àwọn oríṣiríṣi wá bá, àwọn oríṣiríṣi owó, ọkọ̀ bọ̀gìnì. Ṣùgbọ́n Èlíṣà sọ wípé lọ́fẹ̀ẹ́ ni bàbá fún mi, lọ́fẹ̀ẹ́ ni bàbá fún mi. Ẹ̀bùn tó pọ̀, ẹ̀bùn ẹ̀mí mímọ́ táwọn kan ń fowó wá, lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa. Ó ní ọ̀fẹ́ lá fún mi o, èmi ò ta ẹ̀bùn o, mi ì ta ìmúláradá o, mi ò ta o. Ó dáa tó ṣe bí òwe ẹ̀yin àgbà. Ẹ jẹ́ kí n fi òwe yìí sí, ẹ jẹ́ n pa òwe yìí. Òwe yẹn sọ wípé ẹnìkan kì í wo wèrè, ẹnìkan kì í wo ẹ̀tẹ̀ kó gbẹ̀jẹ́, ẹnìkan kì í sì wo wèrè kó gbowó. Bóyá nǹkan tí Yorùbá, bíbélì tí Yorùbá ti mú òwe yẹn jáde nìyẹn. Bóyá torí ìdí èyí ni
Elisha ṣe sọ pé òun ò gbowó, òun ò gba nǹkan kan kó Námánì ṣáà máa kó ẹrù ẹ lọ. Ẹ wá mọ nǹkan tí Gèhásì ṣe. Gèhásì bá sáré tẹ̀lé lẹ́yìn, I need money o, dádì mi ò lówó lọ́wọ́ mo lọ́lọ́run, mọ́mí mi ò lówó lọ́wọ́ mo lọ́lọ́run, Gèhásì ló ń kọrin yẹn o, èmi á lówó torí mo lọ́lọ́run, bóyá orin yẹn ló kọ tó lọ sáré bá Námánì pé ọ̀gá mi ní kí n gba gbogbo àwọn kinní wọ̀nyẹn. Námánì ò sì ṣe méní kò ṣe méjì, ó kó gbogbo ẹ̀, ó kó fún, ó kó ẹ̀bùn fún, ó kó mọ́tò fún, ó kó owó fún, ó káṣọ fún, ó kẹ́rù fún, ó kẹ́rù fún. Ní Gèhásì ó bá lọ tọ́jú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn. Nígbà tó tọ́jú ẹ̀ tán, ó gbé nǹkan mi sẹ́nu wúyẹ́, ó wá ṣẹnu wúyẹ́, ó bá lọ síwájú wòlíì Èlíṣà bá ní Námánì Gèhásì, níbo lo ti ń bọ̀ o, níbo lo lọ o? Ó ní ìránṣẹ́ ò lọ́bì kankan, èmi ò lọ́bì kankan, kò síbi tí mo lọ. Ṣé ìbádẹ́tẹ̀ ti jẹ́wọ́ ọ̀bùn kan dáṣọrò? Kò jẹ́wọ́. Ìránṣẹ́ ò lọ́bì kankan, èmi kò síbi tí mo lọ. Àgbàlá mo wà, ojúde ni mo wà, tí mò ń dáwọn èèyàn lò, tí mò ń ṣe fẹ́fẹ́ retí, mò ń dáwọn èèyàn lónìí. Àwọn tó fẹ́ rí wòlíì, èmi ọmọ wòlíì ni mò ń dá sí wọn. Kí ni mò ń sọ? Kí ni ohun tá à ń gbéyẹ̀wò lénìí? À ń gbéyẹ̀wò àkòrí tó sọ wípé ogun atọpinpin, àbí ká sọ pé ojú atọpinpin, ojú atọpinpin, yes, ojú atọpinpin. Atọpinpin ní Elisha bá dà pé Gèhásì, èmi ló ń parọ́ fún. Ṣé o rò pé ọkàn mi ò bá ẹ lọ? Ojú mi ń bá ọ lọ, ọkàn mi ń bá ọ lọ. Ìgbà tó o jáde tó lọ pàdé Námánì adẹ́tẹ̀, mo rí ẹ. Mi kúrò nínú ilé yìí o, inú ilé yìí ni mo jókòó sí o, ibi ni mo wà o, ṣùgbọ́n ọkàn mi ń bá ọ lọ, ojú mi ń bá ọ lọ. Mo mọ̀ gbà tó gbowó, mo mọ̀ gbà tó gbọ́ ọ̀bọ̀kún ọlọ́yẹ̀ àwọn mọ́tò bọ̀gìnì, mo mọ̀ gbà tó gbẹrú, mo mọ̀ gbà tó gbẹrù, ojú mi ń bá ọ lọ o. Ibi tá a kà, àlàyé ibẹ̀ yẹn nìyẹn. Àwọn ojú atọpinpin. Èlíṣà kò kúrò níbi tó wà o, ṣùgbọ́n ọkàn ẹ̀ àtọjú ẹ̀ ó bá Gèhásì lọ. Ó rí Gèhásì níbi tó jókòó sí yẹn náà ló ti ń tọpinpin ẹ̀. Ló ti rí bó ti gbowó, bó ti gbẹ̀bùn, bó ti gboríṣiríṣi lọ́wọ́ Námánì adẹ́tẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ sí Gèhásì kò ń ṣe ni la máa gbé yẹn wò, ṣùgbọ́n ojú atọpinpin yẹn la fẹ́ gbé yẹ̀wò. Ó jẹ́ kí n rántí ìtàn kan tó ṣẹlẹ̀. Ọkùnrin yẹn ó fẹ́ travel abroad ni, ó tiẹ̀ travel nínú plane, ó bá wá ẹsẹ̀ bàtà kan tì. Ibo lẹsẹ̀ bàtà kan yìí wá bọ́ sí? Ó ní ó dà, kò sí wàhálà. Bóun ò bá rí ẹsẹ̀ kan bàtà yìí nínú plane, tóun bá bọ́lẹ̀, tóun bá gbẹrù òun á wọ bàtà míì. Ó bá bọ́lẹ̀ nínú plane ló gbẹrù. Ìgbà tó bọ́lẹ̀ nínú plane, ó fẹ́ lọ síbi tí ó ti máa lọ gba ẹrù. Ṣé mọ̀ pé téèyàn bá wọ bàtà ẹsẹ̀ kan, bóyá ìbá tiẹ̀ kúkú mọ̀ kó kúkú ti yọ bàtà yẹn ṣẹ́ kúrò lẹ́sẹ̀, kó kúkú máa fẹ́ ẹsẹ̀ lásán rìn. Ló bá wọ bàtà ẹsẹ̀ kan, ló bá ṣe báyìí, ló bá ṣe báyìí. Ṣé mọ̀ pé ẹsẹ̀ kan máa jù kan lọ, ló bá ṣe báyìí, ló bá ṣe báyìí. Bí tó ti ń ṣe báyìí làwọn immigration wọn fi sábà pé wá, alàgbà, èwo ló dé ẹlẹ́sẹ̀ kan tá múrege jìgá ẹ̀? Ló bá ní inú plane ni òun ti wá bàtà ẹsẹ̀ kan tì. Ó wá bàtà ẹsẹ̀ kan tì nínú plane, ó ò dẹ̀ rí. Irọ́, ìwọ ọkùnrin yìí ò kì í ṣe ẹni tó lè wá sílùú wa. Instantly wọ́n deport ẹ̀ padà. Nígbà tí wọ́n wá deport ẹ̀ padà, the following week ó wá lọ kí ìyá ẹ̀ lábúlé. Nígbà tó wá dábúlé, ìyá bá kí Lágbájá, ọmọ kinní kan, ọmọ ẹlẹ́sà okùn, ọmọ kinní kan, ọmọ bádìí ẹ̀kú atalàálọ̀, ọmọ kinní kan. Ó ṣàkíyè wá ní pẹ̀lẹ́ Lágbájá, kí ló dé tó lọ rìn àjò tó sọ fóun? Ọmọ yẹn lòun lọ́bi kankan, àlàáfíà lòun wà, Èkó lòun wà, òun lọ́bi kankan. Ó lọ́bi kankan, ó ní òun lọ́bi kankan, àlàáfíà lòun wà, òun kàn ti òun ní kóun wá tún wo àlàáfíà yín ni. Ìyá yẹn bá dà pé ó dáa, sọ nǹkan kan nù. Ọmọ tún ní màmí, mi sọ nǹkan kan nù o. Ó dá ẹ lójú pé ò sọ nǹkan kan nù. Ok, bàmá bá so oúnjẹ fún, ó jẹun, ó yó. Màmá ní wo lọ ẹ̀yìn
ẹ̀yìn ilẹ̀kùn bẹ̀ yẹn mo bẹ́ẹ̀ tọ́jú nǹkan kan sẹ́yìn ilẹ̀kùn, ṣí ilẹ̀kùn yẹn kó wọ ẹ̀yìn ibẹ̀. Nígbà tó máa ṣí ilẹ̀kùn, bàtà tó ń wá nínú pléènì ló bá lẹ́yìn ilẹ̀kùn. Ojú kí ni mo pè é? Ojú atọpinpin. Wọ́n tọpinpin ẹ̀ dé inú pléènì, wọ́n sì dá dúró. Wọ́n dá dúró torí wọ́n deport ẹ̀. Àwọn yẹn ò jẹ́ kó dúró nílùú wọn. Ojú atọpinpin. Ẹlòmíràn wà tó jẹ́ pé nígbà tó ṣe ìgbéyàwó ní ojú atọpinpin ló ti ń bá lọ. Fún àpẹẹrẹ, ọkọ àti ìyàwó kan wà tó jẹ́ wípé wọ́n ṣe ìyàwó ṣùgbọ́n wọn ò rọ́mọ bí. Fún bí ọdún bí 5 ni wọn ò fi rọ́mọ bí. Ojú atọpinpin ni mò ń sọ nípa rẹ̀ yìí o. Nígbà tí wọ́n wá gbàdúrà gidi, wọ́n gbààwẹ̀ àti àdúrà. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé aago tí wọ́n gbé fún wọn, lẹ́yìn aago yẹn wọ́n ti ṣínú ẹ̀, wọ́n wá fi àdó sínú ẹ̀. Àdó yẹn ni atọpinpin. Òun ló ń gba àtọ̀ ọkọ tí wọ́n bá ti jọ ní àjọṣepọ̀ tí ò fi doyún, tí wọ́n fi lóyún. Atọpinpin. Àwọn mìíràn ẹ̀wẹ̀ nígbà tó bá ṣe ìyàwó wọ́n á mú ọmọ kékeré, ọmọ ìyàwó, wọ́n á mú dání. Wọn ò mọ̀ wípé ọmọ tí wọ́n mú lẹ́yìn yẹn gangan òun ni ẹ́jẹ̀ǹtì atọpinpin. Kí ni àwọn atọpinpin ń lò? Atọpinpin máa ń lo ènìyàn. Fún àpẹẹrẹ eléyìí tí mo sọ lẹ́ẹ̀kan, téèyàn ṣe ìyàwó tán fi ọmọ tì lẹ́yìn, ọmọ yẹn ló máa update wọn. Ẹ wo àǹtí mi, ọkọ wọn ti ríṣẹ́ o, ọkọ wọn ti ra mọ́tò o, ọkọ wọn ti ra ilẹ̀ o. Ọmọ yẹn gangan ló máa fún wọn ní, ló máa update àwọn tó wà nílé. Ogun atọpinpin. Ìmíì, wọ́n máa ń lo díngí láti fi mọ́nítọ̀, láti fi tọpinpin èèyàn ibi tó bá àṣeyọrí ẹ̀ dé. Àwọn mìíràn á máa lo omi, wọ́n á bomi sílẹ̀, wọ́n á ní lágbájá ọmọ lágbájá ń bo ló bá ìrìn àjò ẹ̀ dé. Wọ́n á máa wò ó. Gbogbo ìyẹn agbára Sátánì ni. Wọ́n máa ń fi tọpinpin ènìyàn. Wọ́n máa fi tọpinpin. Atọpinpin, ṣé mọ̀ pé nígbà ayé àtijọ́ wọ́n á ní wọ́n lọ wo àkọsẹ̀jayé ọmọ. Atọpinpin náà ni. Wọ́n fẹ́ tọpinpin ohun tí ọmọ yẹn máa jẹ́ láyé. Wọ́n á ní ó yá, ẹ jẹ́ kó ṣí ọwọ́ ẹ̀. Àwọn wòlíì kan náà ń ṣe bẹ́ẹ̀ o, ṣùgbọ́n Jésù ò kọ́ wa bẹ́ẹ̀ o. Wọ́n á ní kán ṣí àtẹ́lẹwọ́. A máa kà á pé nǹkan báyìí ló máa jẹ́, nǹkan báyìí ló máa dà. Atọpinpin. Ṣùgbọ́n ní àkótán, ogun atọpinpin kì í ṣe ogun tó dáa. Nítorí tí wọ́n bá ti lè tọpinpin rẹ, wọ́n á lè dá ọ dúró. If you are traceable, you are stoppable. Èbó ni mo sọ. If you are traceable, you are stoppable. Tí wọ́n bá ti lè tọpinpin rẹ, wọ́n á dá ọ dúró. Nítorí pé wọ́n ti mọ ibi tí o gbé ìgbé ayé rẹ dé. Ibi tó ń ga lọ wọ́n ti mọ̀. Ibi tó dé wọ́n mọ̀. Àkàsọ̀ tó wà wọ́n mọ̀ bẹ̀. Wọ́n lè dá ọ dúró. Ohun tí mo wá fẹ́ sọ ni wípé ṣé ẹ rí ogun atọpinpin? Ohun kan ṣoṣo ni ó lè borí rẹ̀. Ohun tí ó lè borí ogun atọpinpin, òun ni a ó rí nínú ìwé Sáàmù. Ìwé Psalm 91. Psalm 91. Ìyẹn gangan ni oògùn tó borí atọpinpin. Kí ló sọ? Ó sọ wípé ẹni tó ń gbé ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo yóò máa gbé abẹ́ òjìji Elédùmarè. Nǹkan tó fi borí atọpinpin nìyẹn. Tó o bá ti lọ fi ara ẹ pamọ́ sí ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, kò sí ẹni náà láyé yìí tó lè tọpinpin rẹ. Tí o bá ti wà ní abẹ́ òjìji Olódùmarè, kò sí agbára náà tí ó lè rí àṣírí rẹ. Ibi tí mò ń lọ gan nìyẹn. Kò ní fi ṣe bí ojú atọpinpin bó ṣe tóbi tó ràn tó. Tó o bá ti lè wà ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, tí o wà lábẹ́ òjìji Olódùmarè, ojú atọpinpin kò ní tó ọ. Olùgbọ́ mi, fi ara rẹ sí ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo kí ojú atọpinpin kí ó má bàa tó ọ. Àti ọmọ rẹ, àti ọkọ, àti aya, àti ilé rẹ, ẹ kó ara yín lọ sí ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo níbi abẹ́ òjìji Elédùmarè kí ojú atọpinpin, ọwọ́ atọpinpin, ẹ̀mí atọpinpin kó má bàa tó ọ, kí a má bàa dá ọ dúró. Ohun tí mo mú wá lénìí nìyẹn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ jẹ́ a sọ pé bàbá mi, gbogbo ogun atọpinpin nílé ìyá, nílé bàbá, nílé ọkọ, níbi tí mò ń gbé, ẹ̀mí mímọ́ fọ́ ojú wọn dànù. Fọ́ ojú atọpinpin dànù.
ojú Atopinpi, Olúwa fọ́ ojú wọn dànù, Olúwa fọ́ dànù, Olúwa fọ́ dànù, ojú Atopinpi, Olúwa bá mi fọ́ dànù, ẹ̀mí mọ́ fọ́ dànù. Wá sọ fún Ọlọ́run pé bàbá, mo wọnú àpáta ayérayé lọ, mo wọnú ibi kọ̀kọ̀ ọ̀gá ògo lọ, mo wọnú abẹ́ òjìji Elédùmarè lọ. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa, àmín. Olúwabùkọ́lá aya Àpótí Ẹ̀mọ́ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mí lẹ́ni. Nígbà tí a tún máa pàdé ní ọjọ́ mìíràn, ó dàbọ̀. Ẹ̀ní wówó tí o, iná ò ní tọ́wọ́ yín o. Ẹ máa private chat mi ní lórí 08038464250. Pàdé wa bí oyin. Ó dàbọ̀.